Rẹ̀mí Tinubu kan gómìnà Adeleke Labuku. Ẹ wò àbùkù olóròǹbó lélẹ́yìí o ẹ̀yin èèyàn. Eléyìí ní agbára díẹ̀ o. Bẹ́ẹ̀ sì ni àwọn Burkina Faso wọ́n máa gbìnàyà. Wọ́n ṣe bẹbẹ wọ́n àrẹ́sì àwọn ọmọ ológun lẹ̀ wa 11. Bẹ́ẹ̀ sì ni wọ́n gba ọkọ̀ ojú òfurufú tí wọ́n fi ń fò lọ látàrí pé wọ́n ní wọ́n ń rá bàbà lójú òfurufú àwọn. Ẹ wò ó Alhaji Dr. Oluremi Hamzat àti àwọn kí wọn wọ́n sọ gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ yìí. Ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹtùn wá fìtí gbéyàwó ọ̀rọ̀. Mo gbé ṣùgbọ́n káre fàlájì fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ní orí ọ̀rọ̀ yìí lágbára Ọlọ́run ọba Èdùmàrè iléeṣẹ́ yín yóò máa lọ síwájú ni kò ní jọba láéláé. Ẹ̀yin yẹn mi máa ń pín kínní káàkiri lógólógó lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ máa bọ̀ síasíá ẹ máa bọ̀ kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bọ̀ tààràtààrà kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ìnà pẹ̀lú. Ẹ jẹ́ sáré yí kínní sókè kẹfà balẹ̀ gbọ́ gbogbo gbàǹkọ̀gbé ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu wọn. jẹ́ẹ̀tì wọ́n mọ̀ ní ẹ́sìsì jẹ́ẹ̀tì nàìjíríà mi. ní Burkina Faso kí ló ṣe ó gba ìwọ air space without authority because ó ti free lórí sovereignty wọn yẹn and then àwọn Burkina Faso gan inú wọn ò ní dùn pé wọ́n tú àti èkú tó fẹ́ ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ṣe àpé military ló wà ní Burkina Faso so the government will not be happy pé Nigeria intervene nítorí inú wọn ó dùn pé ní àpọ̀ yẹni double standard ní Nàìjíríà ṣẹ́gbà báwo. ẹ ṣe US fẹ́ wá síbi àníkànmọ́ wa. àwa jẹ́ ìlọ́bù mi. àwa sì lọ bẹ̀ wá fẹ́rẹ̀ gbéjà wọn. nǹkan méjì ló mú lọ́wọ́ wọ́n pè wá ní pẹ́sẹ̀ ló bá tọ́nu sọ̀rọ̀. nǹkan méjì ló mú lọ́wọ́ o ẹ sọ ara yìí o Burkina Faso lọ́njọ́ ni Benin náà tó fẹ́ lọ ẹ mọ́ kó jàkárí wọ̀nyí ro Nàìjíríà torí aṣọ green tẹ́ wọ́n kiri àwọn ọ̀fẹ́ ní Nàìjíríà ẹ̀rù ó lè gbé àtọ̀fìà number 1 ó lè jẹ́ bẹ́ẹ̀ number 1 number 2 ni pé tó bá lè mú Nàìjíríà láti sọ pé àfẹ́ká Amẹ́ríkà wa táwa wá gbé plane wa tá lọ sí Benin tá ní pé kí ni double standard number 3 ni pé wọ́n lọ sí airspace yẹn mi wá like nǹkan tán ṣe yẹn o wípé wọ́n CC plane wa Nàìjíríà ju level kan mọ́ CC plane wa lọ o reason oye sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀mọ̀ró wa láfíríkà we are playing a very very dynamic role and do not forget that all our foreign policy geared towards Africa àwa kọjá Nàìjíríà kọjá ẹni tí wọ́n kàn déédéé CC plane ó yẹ kí wọ́n tender apology. no wọn lè tender apology sharing on diplomatic relations àti one of the functions of the ECOMOG and ECOWAS and especially the AU kan fúnra wọn a rí i pé president yẹn ló call no require Nigerian assistance. Are you getting it now? Ní Benin. And then the Nigerian has to through the ECOWAS ni o bí ECOMOG dànù pé wọ́n ni you understand náà fi lọ kò ń ṣe pé wọ́n lọ as a sovereign nation sovereign nation mi. àwọn ọmọ sọ Burkina Faso. air space wọn ló gbà air space wọn ni so they láti warn wọn ipe look they don't have a right for that air space because tábà allow wọn to pass through the airspace. Wọn lè gbàgbé. Burkina Faso is too small. Burkina Faso ma gbọ́ maybe too small kò sí plane tẹ́lẹ̀ ìdádúró tàbálà kí Nàìjíríà kó gun lọ́ba ń gbà yẹn. ó small ó dẹ̀ ní sovereignty. sovereignty wọn na you cannot infringe on their sovereignty. I am very clear about that but what I am saying ni pé this is Nigeria o you understand. gbogbo orú wọn lájà fún pé káyé wọn lè dára. no ya gbogbo wọn lájà fún gbogbo Áfíríkà ṣé ẹ máa fi Burkina Faso wọ́n tọ́ your state ni mi sọ pé wọn ò ṣe kí ni bọ́ ọ̀tẹ́jọ́ o dẹ́dẹ̀ mi là o Nigeria is a very great nation yes I'm a patriotic person o Nigeria is a great nation láti mọ CC plane wa no ẹ gbàgbé o. Trump wanted to invade the terrorist hideout. Adelafe. Nigeria was fuming. Now we invaded Benin. Define hypocrisy. ní náà ni double standard ni tí mo sọ náà nìyẹn double standard ni. nta náà ṣe ọ̀dà abẹ́rẹ́ wí. wọ́n ká sí bẹ́rẹ̀ náà wí ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ Burkina Faso wẹ́nu ẹ̀ tí wọ́n dábìlẹ̀ wọn dò. wọ́n ní the content apology wọn. kí lẹ́ ṣe. tí nǹkan bá ṣe wọ́n bẹ̀rẹ̀ ní ìṣègbè wọn sábà àwọn àdàlọ́ kó ń jẹ kó nǹkan kan pàdé wọn ni. ọmọ lásán lé fún pásọtọ rẹ ní wọn Nàìjíríà. ọmọ wà ní hòhò pásọtọ rẹ. àwọn òwò náà mọ kí bẹ́ẹ̀ gan. ẹ ti ní Nàìjíríà. no mo ti rò pé sáìdì kan bí mi. ẹnìkan ló yẹ kò lè yé ẹnìkan kan ìdí tí
mo fi yìn bàbá. Èmi nìkan ló yẹ. Ìwọ lọ́lọ́run mi, ìwọ ẹlẹ́dàá mi, ọba àwọn ọba, olúwa olúwa, ọba títí láyé, kò lè yí padà. Bẹ́ẹ̀ni, kò ní bẹ́ẹ̀ kó gbọ́dọ̀ kó wà. Máa jẹ́ ní 5 minutes. Orí tó báyìí. Títí ayé. Ṣé kí n má ṣe protocol? Kí ni má ṣe protocol? Ó yẹ bẹ̀rẹ̀ sí í ṣe ó tún àbọ̀. Okay. Ẹ máa ní mo jẹ́. Mo mọ̀. Ó yẹ bẹ̀rẹ̀. àbí ká tún gbọ́ lẹ́ẹ̀kan. ẹ já ẹ ṣe. Èmi nìkan ló yẹ, kò lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yìn bàbá. Èmi nìkan ló yẹ. Ìwọ lọ́lọ́run mi, ìwọ ẹlẹ́dàá mi, ọba àwọn ọba, olúwa olúwa, ọba títí láyé, kò lè yí padà. Bẹ́ẹ̀ni, kò ní bẹ́ẹ̀ kó gbọ́dọ̀ kó wà. Máa jẹ́ ní 5 minutes. Orí tó báyìí. Títí ayé. Ṣé kí n má ṣe protocol? Kí ni má ṣe protocol? Ó yẹ bẹ̀rẹ̀ sí í ṣe ó tún àbọ̀. Okay. Ẹ máa ní mo jẹ́. Mo mọ̀. Ó yẹ bẹ̀rẹ̀. ó yá. Mrs. Oluremi Tinubu senator ní ìgbésí tí wọ́n ṣe gbé ìgbésẹ̀ tó nǹkan tó ṣe yẹn wọ́n rí Mr. Governor fún. ẹrù bẹ́ẹ̀. yà wọ́n nídìí àti lọ bá governor láti mọ ṣe governor of a state wọ́n nílò àti lọ bá governor láti ṣe nǹkan tó ṣe yẹn. wọ́n jọ ṣe senator at the same time ni o. ẹ̀yìn ẹ̀kọ́ wọ́n ti di governor sí kò sí office of the wife of the governor no constitution kò sí ń bẹ̀. ẹ mọ́ gbà wípé wọ́n á fi ṣèjà o. ẹ mọ́ gbà wípé the same Remi Tinubu àti Bọ́kùnrin Akérèlé wọ́n ní tankungba yẹn nígbà tán jọ wà lẹ́kọ̀ọ́ tí Bọ́kùnrin jẹ́ igbákejì president Tinubu ngbà yẹn tó fi jẹ́ governor ṣẹ̀pọ̀n jọ ní kínní ìgbà ni wọ́n làwọn Afẹ́nifẹ́re ṣe meeting tí wọ́n sọ pé office of the wife of the governor kò sínú constitution pé he is a deputy governor that's number one. Number two, mo fàlà sí nǹkan kan lábẹ́nú tó jẹ́ ọ̀rọ̀ òṣèlú máa kàn ra sọ́lá gidi gbọ́ pé preparation 2026 ló ṣẹlẹ̀. ṣé bá wo gómìnà rẹ́rìn o ó mì pé ọ̀rọ̀ yẹn wọ́n fi ń ṣeré ni. Démọ́lá ìbínú anywhere Senator Démọ́lá ìbínú anywhere wọ́n ṣe máa ń ṣe nìyẹn. ṣẹ́rí kínní kan wà kò sí. orin tán kọ yìí èmi nìkan lóye gan ṣẹ̀ tún wọlé ni èmi kan sáárà sọ ọlọ́run ọba wọn kọ wọn dẹ̀kọ́ the first one tán kọ yẹn wọ́n tún ṣe mú ilé ìwọlé ni kò dẹ̀ síbi tán wà lóòótọ́ wọn mọ̀ fẹ́ fi bí ijó ìhàn kan sáà ṣeré àwọn náà wà mọ reason náà fi yin bàbá pẹ̀lú nǹkan tán sọ bọ̀ fún ìyàwó president láti dìde láti lọ bá wọn pé kan stop ẹ̀pẹ́ àná fún wọn táìmù ń sìn pé mo fún ní ìṣẹ́jú márùn-ún kẹfì èmi mọ̀ ní ìyàwó. ìyá gbogbo wa ọ̀rọ̀ yẹn náà ló jẹ́ kí n wò pé ìyàwó president tó wọ́n mí nẹ̀ pé wọ́n. ẹ rò bẹ́ẹ̀ wọ́n fẹ́ play kìíní ẹ̀ ṣùgbọ́n dídè tán dìde attack kìíní then kìíní kan yà anyway that is ohun kẹpọ̀ ó yà mí lẹ́nu torí wọ́n ní wọ́n fi wọ́n joyè ń bẹ̀ ni and he's a pastor pastor ń gba oyè ní gbòòrò. ẹ já mọ́ lọ bẹ̀. the issue of faith kan nìkan tá à ń sọ ẹ náà ló jẹ́ kí n dúró pé. pastor ń jọba náà ó dẹ̀ ní pastor ń gboyè ń gbòòrò pastor ń jọba tọ́bọ̀ bá kẹ́yìn ìmáàmù ní ń jọba kẹ́sọ̀. tọ́bọ̀ bá káyìn ní kò sọ báwo ló ní pastor ń jọba ń jọba bẹ́ẹ̀ náà ní pastor kì í ṣe politics ìmáàmù ń ṣe politics ọ̀nà ní gbogbo ẹ̀ fi dìbò ti dì í. pastor ni ó sì mọ politician ni ó sì mọ darí o. onímọ̀ darí ìbámu onímọ̀ darí pastor. So please let's leave religion out of this issue. ṣe nígbà tí mo rí I see it as a friendly call. pé ó yá ètò ìṣẹ̀yìn tuntun èmi nìyá gbogbo yín o I saw it as a friendly call but when ìgbà tí mo brood further when I brooded further on this mo kàn rí pé it's not that it's bad mo kàn rí pé it's inappropriate
So you understand? I saw it as inappropriate and a slight on the personality of Mr. Governor. Because Mr. Governor ni chief host nbe. I know people everybody wa. Even though Tori Mama Tinubu ni everybody fi wan be tan fe joyè. Are you getting what I'm saying? No, Tori wa ko. Tori wọn. Àwọn náà fẹ́ fi Ẹlòmínà joyè. Ẹlòmínà joyè. Àwọn tó joyè pọ̀. Àwọn kan wá nítorí tiwọn náà. Wọ́n ṣe kálukú máa ń kára rẹ̀ wá ni o. Kálukú wà ń kára ni o. Kálukú wà ń kára rẹ̀ wá ni o. And for her to be part of àwọn tó fẹ́ dá ní oyè wọn náà fún wọn jẹ. Mi ìrántí o. Yeye kankan náà. Ó wà nù pépà wọ́n ti kí wọn láàárọ̀ yìí. Wọ́n ti kí wọn láàárọ̀. Bóyá ṣe fi sọ náà nù pé àwọn nìyá. Wọ́n Yeye Oòduà àwọn níyà everybody yìí. Ẹ má sọ̀rọ̀ lọ. So the mo kàn rí as a little bit slighting for the governor. Because ẹ rí i pé ọ́fíìsì tó tún hold mẹ́ẹ̀ ẹ rí kíní tébù tó mọ́ ń gbé síwájú yẹn wọ́n kọ the governor of Ọ̀ṣun state nǹkan kan náà kọ síbẹ̀. I think that office will have been highly respected because it's the chief host in that place is the state and you know ìṣẹ́jú mélòó náà fẹ́ lò láti fi kọrin. Yèyé aṣíwájú gbogbo ilẹ̀ Yorùbá. Yèyé aṣíwájú gbàtẹ́lẹ̀ sọ pé èmi nìkan ló yẹ kò lè yé ẹnìkan kan ó lè jẹ́ pé torí tiwọn náà fi ń kọrin yẹn wípé àwọn bá wọn yọ̀ so I think governor bínú now. Wọ́n bínú. Wọ́n show annoyance. Wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní pé ṣé káwọn máa ṣe protocol. Wọ́n tún béèrè náà nìyẹn pé ṣé kí n fẹ́ kan dágbẹ́nu dákẹ́. Ṣé kí n fẹ́ kan gbẹ́nu dákẹ́ nìyẹn. Ṣé kí n fẹ́ kan dákẹ́ ìpè wọn ní ṣé ẹ̀fẹ́ mi. Ṣé n fẹ́ kan gbẹ́nu dákẹ́ nìyẹn. Ṣé kí n máa ṣe protocol ẹjẹ́ àtúndélẹ̀. Máa gbọ́ ṣé kí n fẹ́ kan gbé. Pé ìwà tẹ́ wù very unruly o. Wọ́n sọ bẹ́ẹ̀. Don't say that to the governor. Ntí governor sọ kọ́ yẹn. What the governor say ẹ jẹ́ kí n kápẹ́ ntí governor sọ ó yé wa o. Okay. Ṣé understand? Ntí governor sọ ni wípé ṣé kí n mọ́ ṣẹ̀tọ́ mi. Ṣé ipò mi ò débi tí mo sọ̀rọ̀ dé ni. Ṣé kò yẹ kí n wà níbi tí mo wà yìí. Àbí ìbọ̀dọ̀ báwọn èèyàn mi ṣeré. Àbí orin tí mo kọ́ lòdì sí n tá n ṣe. Àbó lè rajù fún mi láti dúpẹ́. Ṣé understand? So nǹkan tí gómìnà sọ o is not bad but tí gómìnà bá ti rí pé nǹkan tí you cannot cry more than the bereaved. Ṣé understand? Tí gómìnà wá rí pé nǹkan tí mama Tinubu tí wọ́n angrile làwọn dìde o. jẹ́ kí n gbọ́ràn my friend. Angrile wọn dìde. jẹ́ gbọ́ràn my friend ta ló dìde angrile. àwọn ọmọ mi. ok orí bá ti dìde. àwọn ọmọ mi wọ́n dìde fúyà lójijì. wọ́n dìde angrile wọ́n dìde in haste. So understand she stood up in haste. láti lọ lé gómìnà kù. no kí ni ó fa haste inú ọ̀rọ̀ yìí láti lé gómìnà kù. haste ni pé máa gbọ́. láti lé gómìnà. farabalẹ̀ o. she stood up in haste. ṣé n gbọ́ láti limit ọ̀rọ̀ tí gómìnà fẹ́ sọ. Can you imagine? láti mọ ìka sọ̀rọ̀ jù. ṣé wọn bẹ́ẹ̀. insult kọ́ it's not an insult it's intimidation ni. That is it. ṣé insult ni intimidation. ṣé a lè pè ní embarrassment náà. It's the highest point of embarrassment. kò ń ṣe embarrassment. ṣé wọn harass wọn bẹ́ẹ̀. highest point of embarrassment. no kò ń ṣe harassment. ṣe gẹ́ẹ̀tì àtọkùn. gbogbo tí a sọ mọ̀ ń gbọ́. ìlú 2026 ni wọ́n lù sílẹ̀. kò sí ìlú kankan tán lù mẹ́. ìlú 2026 dundun àti àrò ló wà mẹ́. bàbá ìlú 2026 ni ìyàwó president dọ́gbọ́n lù yẹn. ìlú 2026 ni wọ́n lù yẹn. ṣé kó wà sẹ́gbẹ̀ẹ́ wa ló ń sọ. ìlú ó fi hàn pé now you made me to remember something. ìyàwó president wà lára àwọn tán bẹ́ẹ̀gì dí ọ̀nà senator Demola tán jẹ́ káwá sí APC. ẹ kàn rò ó kàn sọ bẹ́ẹ̀. now but my opinion wọ́n wà lára tó bẹ́ẹ̀ gidi. wọ́n ní mo rò bẹ́ẹ̀ mo ní ló wà. they are saying it in the affirmative. mo ní my opinion mo ti kọ́kọ́ fìyẹn síwájú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yé bí àtẹ̀yìn ni wọ́n wà lára tó gégi dí ọ̀nà tí wọ́n jẹ́ kán ráàyè wá. ẹ jẹ́ ká sọ pé níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn orin tí Adémọ́lá Adeleke sọ ni pé aṣíwájú on your mandate we shall stand. mama ò ní sọ anything. on your mandate we shall stand. ìyá gbogbo Oòduà ò ní sọ yẹn wọn inú wọn. ṣé wọn á jẹ́ wọn kọ́ délé àbí wọn á lọ stop wọn. wọn ò ní stop wọn. ṣeré on your mandate we shall stand. ṣé n gbọ́. kò fit inú occasion àbí. no máa gbọ́ ohun tí mo sọ fún alẹ́ gbogbo àwọn tí kò sí o.
on your mandate we stand lójú ọ̀pọ̀lọpọ̀ míì ó lágbára ju olúwa ìwọ ló tọ́ o. ìwọ ló tọ́ o olúwa ìwọ ló tọ́ o láti gba gbogbo. On your mandate we stand to some people is more reasonable than orin mi o. On your mandate we stand to some people is more acceptable. It depends on individual and your interest. Everything about life is about interest. Jẹ́ get anything. Àwọn kápọ̀ your mandate we shall stand níbẹ̀ yẹn wọ́n ní ká constanza mẹ́ta sí ni. Everybody adé tún dìde. Jẹ́ get ẹ̀ tí mo sọ sí. ǹjẹ́ àbùkù tó bá kan gómìnà ọkàn family ẹ̀ ní àbọ̀ ọkàn ìpínlẹ̀ tó ń sojú tó ti jẹ gómìnà nínú. No Cherry o fẹ́ sọ̀rọ̀. ìyàwó ni wọ́n yín sọ̀tì yẹn ẹ̀yin entire Ọ̀ṣun state pẹ̀lú nǹkan tán ṣe. àwa ni wọ́n yín sọ̀tì yẹn tẹ́ bá ti lè sọ ohun tí ò dá sí gómìnà wa àwa lẹ̀ ń rí dínkù nìyẹn àwa náà rí dínkù wọ́n rí dínkù everybody both low and high. ẹ jẹ́ wò báyìí. ẹ wá ọ̀rọ̀ tẹ́ wá sọ pé olúwa ìwọ ló tán àti on your Monday we stand. Ọlọ́run ṣe àpé ojú látẹ̀fà lè jù ká tó tẹ́ni ọwọ́ gẹ́gẹ́ ní sísíwájú jó a lè sọ bóyá ojú mọ̀mọ́ gan le ní gbogbo píríọ̀dù yẹn tá a la yóò wò pé tọ́ Ọlọ́run kó forin sí pé kókó wa gba gbogbo ògo lónìí bóyá yẹn gan ló fa tó ní wọ́n yín sábà kọ́ gba gbogbo ògo wọ́n yín sábà ọ̀tọ̀ orin méjì yẹn náà àwa kan sára àti di ọ̀dà wọn kọ́ gba gbogbo ògo. wọ́n sọ pé orin wo ni wọ́n sùn. wọ́n ní ẹnìkan ní pé ká lọ wo fídíò yẹn pé wọ́n excellency pé wọ́n respect Governor Adeleke nígbà sọ pé ẹ ni wọ́n lò fún wọn. ẹjọ́ ta ló sọ̀rọ̀ yẹn. àwọn èèyàn ṣé ọ ni wọ́n bá mo mọ ẹnìkan ṣùgbọ́n bọ̀dọ̀ gbé oúnjẹ Bàtúndé ẹ ti ṣiṣẹ́ nọ́mà o ọ̀pọ̀ èèyàn pọ̀ náà ni kò mọ sáré tẹ̀lé ọlẹ́yìn. nọ́mà o Bàtúndé gbádùn o but to me I think mama gbogbo wọn ni ìyàwó president. ibi tí ìyàwó president mama everybody ni mo kàn ń wò ni pé mama everybody ni báwo ni george wọn cordiality wà ń bẹ. mo kàn ń wò pé that program èèyàn ní láti béèrè pé ta ni MC ní program yẹn. a nídìí àti béèrè because mama gan ti MC báwọn. MC ló yẹ kó lọ bá gómìnà pé we are very sorry ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tètè ṣe nǹkan tí a ṣe. we will give you 5 minutes. bọ̀ mama gan lẹ́mc sáwọn náà tó lẹ́mc ẹ̀yìn lọ ta lẹ́mc jọ yẹn. ọjọ́ yẹn kọ́ ni tọ̀dọ̀ wa. kì í ṣe ni. ọmọ tó ṣẹlẹ̀ wọ́n làwọn fún wọn ní 5 minutes. mama ni MC ọmọ tó ṣẹlẹ̀ wọ́n àwọn ni ọmọ tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ àwọn kan ní MC ẹ máa gbọ́ power corrupts power. and absolute power corrupts absolute power corrupts absolutely. You see when you have a clog of powers at play the absolutism use of power corrupt yóò wọlé. Can you get what I'm saying now? ròdù tán fún yẹn yóò fẹ́ play because you want to exercise and take undue advantage. Yeah. So you understand? But to me I think the governor is a very gentleman. Truly. Gentleman. Kẹ́pẹ́ wọn governor kí ló ṣe. èmi ò mọ kọrin lọ́dẹ̀ mi ni toró dìgbà bá kọrin tán kí n tó sọ ogun kan. wọ́n pa máìkì mi lẹ́nu. no MC lè pa MC lè n kò ṣe pa àwọn MC wọ́n lè. ní state yẹn. alẹ́ MC lágbára àti pa. àwọn ọ̀sẹ̀ MC wọ́n kì í ṣe MC. no. aláwọn ní ìjọ ẹni tí máa fún yàn nǹkan méjì ló lè fún ní táìmù ẹni tí ń ṣèdánwó wọn sì ráyè ẹlẹ́kọ̀ọ́ bá búrẹ́sì bọ́mọ bẹ́ẹ̀ o àwọn ọmọ sunkún bẹ́ẹ̀ bá kó nǹkan lẹ́nu ìní onínáwó máa ṣe kiri ìgboro ṣùgbọ́n irú àwọn self appointed. even MC òkè sọ̀rọ̀ pé mo fún 5 minutes MC máa kọ́ sínú sheet of paper. àwọn òní bá ṣe rí pẹ̀ lọ́wọ́ wọn ni. no mo ní MC máa kọ́ sínú sheet of paper. MC tó bá mú pẹ̀ lọ́wọ́ I think the best thing mama could have done is to come out and anything so send if even he wants to say in an organized only call for MC wọ́n fún MC lọ́wọ́ pé ẹ má jẹ́ kán pẹ́ lórí ìrìn bíi MC ti kọ́ nǹkan fẹ́ mọ́ gbọ́ MC wọ́n máa ń kọ́ MC ẹ̀rọ MC kọ́ ni wọ́n wọ́n wá educate ni. wọ́n wá educate. orin ti tó. orin yẹn ti tó. How many page ni script in? Must you ask me that question? Kí ni rísì jẹ́ ṣe bí page ni mo kọ́? Page script in. Kí ni rísì jẹ́ ṣe bí mi kí n tí? Wọ́n dẹ̀ fi hàn wọ́n. Orí ti tó. I give you 5 minutes. Ṣé kí n má ṣe protocol? Ẹ̀jẹ̀ ni wọ́n ṣe.
Ṣé kí n má ṣe protocol? ẹ̀sìn ni wọ́n ṣe. Ẹ máa ṣe. I give you 5 minutes. ẹ̀sìn ni wọ́n yín sọ́ọ̀tì wọn lédè ìfẹ́ ni wọ́n pè èdè ìfẹ́ kọ́. Èdè ìfẹ́ ni. ní kíni. It's love. wọ́n ti àrásì gómìnà bá ń tètè. tẹ́mi àti ẹ bá close nísìn. ṣe mo pín gbà mí familiarity ó máa ń bring contempt. yes bẹ́ẹ̀ni. okay but mi ò rí familiarity kankan bẹ́ẹ̀ náà. But the point I'm saying ni pé Chief Adeleke Governor Adeleke. Aṣíwájú Adeleke is the host in that place. Àwọn ni host, yes. He must be accorded the right of the host. Ó yẹ ká fún gbogbo time láti lè sọ̀rọ̀ jáde. Okay, tí mo sọ is the host. Don't let any premonition pé bí speech tó fẹ́ gbọ́n yẹn. Bẹ́ẹ̀ ti ha fún gbogbo àwọn èèyàn pé yóò tó ká. He's the host and governor of the state. And governor of the state. If you are not comfortable, you can go. Bẹ́ẹ̀ni. He has the floor. That is it. Don't dictate for him. Ó lè kọrin nìkan kó kú òǹbẹ. Ó lè ṣe. You don't have the right to go and interrupt him. The governor of the state. Sincerely yours. The governor Biola Jimobi kò sẹ́ni tí ó sọ fún nǹkan bẹ́ẹ̀ fún wọn. Even Baba Kabiru. It's a social event. Social event. Anything lè yẹ. Ìwọ ló ti wá lẹ́kọ̀ọ́ ní tí o bá kọ́ níbẹ̀. Ẹ máa gbọ́ nígbà tí ẹ sọ pé tí wọ́n bá kọ mandate ṣe wọ́n stop wọn. Wọ́n ní stop wọn. Let's call a spade in this place. Ọ̀rọ̀ ìtóbi o. Ká má fọ bẹ́ẹ̀ bu. Ká fọ bẹ́ẹ̀ bu o. Farabalẹ̀ o. Mi ò tẹ́ mọ̀ nípa 2026. But what I know presently, oní pé what is wrong is wrong. What is not acceptable is not acceptable. I think as the governor of the state of Osun State, who is the host and the governor, he should be accorded a lot of respect in that place. I think it's out of place for anybody, I'm saying anybody, to go to a governor and tell him is a high point of harassment. There's a question. High point of harassment. The security governor wà nígbà tẹ́ni ẹ̀ wá bá wọn. First lady. First lady sọ̀rọ̀. Ṣé lọ meet governor. Ṣé ti first lady báwa bí káwọn governor mọ̀ ń dìde. Wọ́n gbọ́dọ̀ dìde. Ìyá gbogbo wọn. President náà pọ́nlé. Yes now. President náà pọ́nlé. No, àwọn ẹsẹ gómìnà kankan tẹ sọ àwọn security wọn lè débi tán jọ wà yẹn. Ṣé wọ́n stop first lady ni? What are you saying? Ó dẹ̀ dùn mí pé ọ̀rọ̀ kan wà kò ṣeé sọ lórí. Kó gbọ́ mi títí láì. Ẹnìkan lọ bá ọba kan. Ẹni tó lọ bá ọba kan. Ìtàn burúkú Wọ́n bẹ̀rẹ̀. wá sọ̀rọ̀ dé level kan. Ọba wa rẹ́rìn-ín. Wọ́n wá fọwọ́ gbá ẹni yẹn báyìí. Wọ́n kọ́ọ̀kì ìbọn straight ahead ni. Wọ́n sójà kọ́ọ̀kì ìbọn ni. Ẹni tó sọ fún mi ó mọ̀ gbọ́n sí wọ́n kọ́ọ̀kì ìbọn directly ni pé what do you mean don't you know he is a general. Yes ọba kékeré mọ̀ but ẹ jẹ́ kákúrò mbẹ́ kò dáa èmi ò like nǹkan tán ṣe yẹn láti insult gómìnà ṣùgbọ́n ó dá mi lójú pé. Ṣé jurisdiction wa o Fẹ́mi let me say this jurisdiction wa gan o tí ẹ bá dẹ̀ kọjá yẹn ní jurisdiction tí o ṣe tèèyàn is out of place. Mo rántí ayé ìgbà àti Sanwó-Olú ìyàwó Sanwó-Olú tá pé priest nínú ó fẹ́ fún wọn ló jalè olúwa. Ó dẹ̀ gbáwájú kòtò. Normally even ìyàwó priest náà kọ́ máa ń fún ní oúnjẹ alẹ́ olúwa inú jurisdiction yẹn ṣùgbọ́n ìyàwó Sanwó-Olú ó dà pé sáàkì priest yẹn. Ipò torí pé kò kọ́kọ́ fún even insulted kò kọ́kọ́ fún ní oúnjẹ alẹ́ olúwa and normally ìyàwó kristi wo kọ̀ọ̀kan fún níjà lóluwa ṣé rí pé nígbà míì abnormal use of power ó pọ̀ lọ́dọ̀ àwọn tó bá fi pé wọ́n ti abrogate power fún ó ti ẹni kọ́ ló tún gbóúnjẹ yẹn ó ti mí ìnẹ̀ nínà sọ́ọ̀nì ló tẹ̀ ń gbóúnjẹ lóluwa ni no matter how highly place you are tí priest bá wà wájú ìyàwó priest ní ó kọ̀ọ̀kan lọ gba oúnjẹ lóluwa káwọn èèyàn yòókù tó tó but the prerogative right of the priest ni láti kọ́kọ́ ní bóyá àtìyàwó priest àti ìyàwó gómìnà kan jọ máa bọ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. ṣe pé ìyàwó gómìnà sọ nínú church ìjọ ìfọ̀hún senior ìyàwó. Wọ́n lè ní ká méjì máa bọ̀. Ẹnìkan mọ̀ níyàwó Àǹbọ̀dé ni. Àǹbọ̀dé náà ni ìyàwó Àǹbẹ náà ti ṣubú Àǹbọ̀dé ni ṣe gẹ́tì. Ìyàwó Àǹbọ̀dé ni sorry ìyàwó Àǹbọ̀dé sorry ìyàwó Àǹbọ̀dé ni. Òun fẹ́ kán mọ̀ pé be the wife of the governor. Ọwọ́ afẹ́lò mi ló ń jalè olúwa before mi jurisdiction kìíní dẹ̀ ní priest yẹn ni. Anyway nítorí wọ́n tà ní pé public
event ni public ó dẹ̀ ṣẹlẹ̀ publicly ni. bàbá wọn fẹ́ gómìnà mọ́ ni nǹkan tí wọ́n ṣe yẹn. wọ́n fẹ́ gómìnà mọ́ ni on your mandate we stand by àǹtí kò dìde. a lè sọ yẹn o. a lè interpret nínú. àdèmọ̀ bójú ṣe ń kàn wọ́n tó lọ́jọ́ yẹn. ẹ bá ti wá bí ayẹyẹ ń gbà yẹn. àdèmọ̀ bójú ṣe ń kàn wọ́n. ẹ lè wá bí ayẹyẹ. bẹ́ẹ̀yin lẹ fẹ́ joyè yín náà wá yẹ sí. it's alright. ó dùn wá o. ó dàbí pé gómìnà rẹ́rìn. ó sọ pé ó tẹ́ wọn lọ́rùn. ó sọ pé wọ́n jọ jẹ́ aláwàdà. bẹ́ẹ̀ni ṣàpẹ́ wọ́n lọ sọ fẹ́ǹsì pé Fẹ́mi jọ rọ̀ṣẹ̀. àní táyì. ṣàpẹ́ tí mo lè rẹ́rìn yàn kí kò mí ìpinnu mi wọ́n wá nǹkan tí màá là mọ́ ẹ lórí ni. wọ́n lè jọ jẹ́ aláwàdà ṣùgbọ́n ìtawà sọ ni pé. public show yóò dá. èèyàn mélòó ni wọ́n sọ fún pé aláwàdà làwọn. it's a show of shame. it's a show of shame. èèyàn mélòó ni wọ́n fẹ́ sọ fún. body language àtọ́jú wọn a lè interpret ẹ̀ pé báyìí ni. it's a show of shame. tọ́mọ̀tì ẹ̀fẹ́ sọ́run kan bẹ́ẹ̀ wọ́n lè kọ́ sínú ìwé kan fi rán wọn. ká fi wọn tẹ̀ ní ẹni kò sẹ́ni. ẹgbẹ́ máa gbọ́ dear governor please make haste to. Shall get and say, please make it so that we don't spend much time. kápẹ́ wọn ọ̀gì wọn pé iṣẹ́ ìpàdé àtàsọ̀ tọ́jọ́ lẹ́yìn táwọn gan ni pé ọ̀rọ̀. wọn àtúndé wọ́n sì àwọn òdì wọn bẹ̀ wọ́n. kí wọ́n tó máa ọ̀gì mẹ́rin. agbóhùn no ẹ understand kàtí o sọ. ẹ̀yin náà understand wa. ẹ̀yin náà understand. láti mọ̀ pé dé ìfẹ́ ni wọ́n lè pààtì wọn lẹ́yìn. tẹ́lí gbogbo tí wọ́n sọ yẹn ẹ wo nǹkan kan nínú fídíò yẹn. ok mọ̀mọ́ òjókòó lẹ́lẹ́kejì. ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn gan kọ́ ló má ta. 5 minutes yẹn kọ́ ló má ta o wọ́n bá ṣe padà tán padà lẹ́lẹ́kejì. wẹ́wẹ́ ni tí mo sọ sọ̀rọ̀ tó tó. ẹja wò bàbá yẹn kọrin yẹn lọ ó fẹ́ láǹdì náà wá ó dẹ̀ pause ó wá láǹdì orin tó ń kọrin yẹn lọ wọ́n tún padà bẹ́ẹ̀ ṣe padà yẹn ní ká wò. tí mo ẹjẹ ti gẹ̀jẹ̀. ìpè láti ti rán wọn létí èdè náà. bẹ́ẹ̀ ò sínú rán wọn létí àwọn jẹ́ MC. sẹ́ni bọ́n ti ọ̀rá sọ̀rọ̀ gently. wọ́n sọ gently o wọ́n sọ fún ọ wọ́n sọ pé kàtọ́ ka ẹ̀kan fún ọ. ẹ máa wò I give you 5 minutes. wọ́n mà náwó. wọ́n ṣe ká àwò. gbogbo yẹn ò tí ì ní túmọ̀. ẹ wò ó padà sí o ó padà sí o abẹ́ ní ò lọ́rọ̀ fún ẹ. bẹ́ẹ̀ ṣe tọ̀ yẹn pé. abẹ́ ní ò lọ́rọ̀ fún ẹ. báwo máa ṣe máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó máa. no ní gbọ́ láìsí school boy. ok ẹ já kúrò lórí ẹ. no ẹ já kúrò. Nnamdi Kanu ó ní ká gbé kúrò Sókótó ó sì lọ ilé ẹjọ́ wọ́n bá pẹ́jọ́ ṣùgbọ́n ilé ẹjọ́ ní ibi tó wà ní àwọn èèyàn náà wọ́n wà ń bẹ̀ àwọn èèyàn wọ́n sì kọ́ fún wà ń bẹ̀ wọ́n ṣe fàájì ń bẹ̀. so lọ́ọ̀yà Nnamdi Kanu oh God kò sọ pé Nnamdi Kanu kò lè ṣe láì nílò ẹ̀ka ètò ìdájọ́ tó sì wá sínú bíbẹ̀yìn sí adájọ́ iwájú adájọ́ wọn tún wá gbọ́rọ̀ rẹ̀ lọ pé kí wọ́n gbé kúrò bí adájọ́ kan ni wọ́n gbé lọ ṣé ẹ fi pé Nnamdi kan kọjá kéèyàn wà nínú oòrùn kọ́ mọ dáràn bògì o téèyàn bá wà nínú oòrùn tí ń dáràn bògì by the time tó bá sáré bògì ògìgì ó tún dá padà sínú oòrùn ni. nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ó fi hàn pé espirido kọ́ ni insult tó ti fún àkọ́kọ́ ó fi hàn pé ní ìyà tó ń jẹ lẹ́lẹ́kejì. irọ́ mi ìgbà pé níyà. What I can infer from justice your what I can infer from your premise justice is bias. Justice is not just. No, sorry. No, I won't. From what you have said in your premise. Justice is not from justice is not biased. But justice man wo the composure the level of bóyá èèyàn kábàámọ̀ tó ṣe tó bá remorseful tó bá wà remorseful gbogbo yẹn justice náà máa ń wò and the body language is part of it tó máa ń wò láti give justice. now ẹ jẹ́ n gbé báyìí ṣé ó lẹ́tọ̀ọ́ sí àti pé ẹjọ́ pé ibi tí wọ́n gbé mi sí o òun ò láìkẹ̀ àbí ò lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ under human right law so lẹ́tọ̀ọ́ láti sọ then kí ló ó lẹ́tọ̀ọ́ láti pẹjọ́ ilé ẹjọ́ náà sì lẹ́tọ̀ọ́ láti pé àwọn gbà àbáwọn gbà. good kí ló kọ́kọ́ wàrántì ibi tán gbé lọ. ìbéèrè ló ń béèrè mo lè dáhùn díẹ̀ ibi láàyè wà ní.
èmi ọ̀nà sáwà bẹ́ẹ̀ kì í ṣe ẹranko. yóò ní nǹkan kan tó ẹ̀ka lédè sọ pé ùjẹ́ wà ń bẹ̀. abolongo wà ń bẹ̀ lọ́yọ̀ọ́ Agodi wà ń bẹ̀ nìbàdàn Iléṣà wà lọ́dọ̀ wa èèyàn ló sì wà gbogbo ẹ̀ náà. bẹ́ẹ̀ni kí ni àtẹ̀lé òkè wẹ̀ ṣe òye wà ní òkè so ẹ wò pé kí ló wá lè fà á tó ṣe pé ibẹ̀ yẹn lẹ wá ní kó lọ torí bí ibẹ̀ gbígbé àgbé yẹn lọ sí maximum prison ni ibẹ̀ yẹn dẹ̀ ṣé minimum prison ni wọ́n gbé wọn lọ ni. kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni nǹkan tán rí nínú attitude ẹ̀ kó tó wọ́n sọ pé kó lọ síbẹ̀. number one nù. Lago kan tó sọ number 2. It's 10 a.m. on Agidigbo 88.7 FM. Go get your PVC. Gẹ́gẹ́ láago mẹ́wàá àárọ̀ lù láti iléeṣẹ́ rédíò Àgídìgbò 88.7 FM Ìbàdàn. Lọ gba káàdì ìdìbò rẹ. Now number 2 ni pé gbígbé lọ síbi tó wà yẹn maybe as a result of bóyá nǹkan tán rí nínú character and so many other things tó ṣe bó ṣe bully adájọ́ and many other but èmi wò pé tó bá ṣe pé under human rights ó bá lè pẹjọ́ wípé ibi tẹ́ gbé mi sí I don't want it ó correct bẹ́ẹ̀ but fàdájọ́ náà láti sọ pé tọ̀ ibi táwọn bílí ipò yẹ kọ́ wà nìyẹn. ṣé kìí ṣe pé ilé ẹjọ́ rò ó pé níbi táwọn lè gbé sí tí àwọn èèyàn rẹ̀ ò ní lọ fọ́ tí ò rọrùn fún wọn láti lọ fọ́ láti gbé jáde ni àwọn gbé sí yẹn. ó lè because of security ó lè bíbẹ̀ because àwọn tó lóyà sí ṣe gẹ́tẹ̀ wọ́n lè fẹ́ ṣe something like that láti rí pé so àwọn lè wò pé káwọn gbé lọ síbẹ̀ ó dà pé nọ́ọ̀tì náà gbé lọ. Sokoto ni nọ́ọ̀tì kọ́. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí adájọ́ tí ẹ sọ àwọn tó ní accident tí mọ́tò ṣe léṣe èmi ètò pánlápá ọlọ́mọdé àríwá mọ́tò náà wọ́n èkó wọn kó ń bẹ̀. wọn lè nítorí pé mọ́tò ló accident mọ́tò náà ní káwọn ní kí gbogbo wọn rìn lọ ẹ wọ́n wọ mọ́tò mọ́ ambulance bá dé mọ́tò ní náà ní kó wọn kó. so the issue of courts bó bá bú adájọ́ bó gbẹ̀rọ bó tó fẹ́ sọ fún ẹ pé wájú adájọ́ náà lọ wà. so that's sacrosanct. Now Jerry, there are certain things there are certain rights to only were denied to a prisoner. Let me tell you the what consists of a prisoner. Jerry, a prisoner loses his name to buy one number okay. A prisoner will not dictate what he wants to eat. Into buy available often. So I just go okay so intention. A prisoner could be put. Most of them Paul àti Silas wọ́n ju wọn sínú túbú ní along. Bẹ́ẹ̀ni, wọ́n ní right àti sọ pé bí. Wọ́n ní right àti sọ pé bí tí mo fẹ́ ní prison bí tán bá ní prisoner ọ̀bọ̀ sí ní ọ̀bọ̀ sí. Same for me, sir. Now when you now look at, I'm talking about prisoners and prisons. Only level categories. Well, we have the maximum, we have the medium, we have also the minimum prison. So any maximum prison, according to the crime they about share. You know, what you want to see. But the judge Jenson Kwakano also is a very violent man. They should keep him away where his violence will be subdued. Only can look for only so on Lofi sọ pé ká gbọ́n gbé lọ sí Sokoto prison. Check one thing suffering. So for a prisoner láti ní help or láti listen sí, you must show a high level of remorse. Number 2, even though his fundamental rights as a prisoner may still be there, but you know when you are in confinement, fundamental rights may be abused a lot of times. So fundamental rights, if you want to fight for it, you will fight for a fundamental right in a just manner, not a portrayals of arrogance and rudeness again. So for him to ask for this, anything wrong, no, that's it is left for the court to decide where it did have to be a law berry or kurumbe. So for him to go to the court, like a lawyer, fine. But I know deep down in him, he will keep on thinking, where his attitude towards Justice Omotosho, was it worth it? But Kanu has a right to say, this is what I want to, and send his lawyers. And the lawyers also, lawyers were Jengon. Lawyers, Ọlọ́run ti ṣe oúnjẹ wọn ní ọ̀nà oríṣiríṣi. Even when you are wrong, lawyer must find pé ẹ mọ̀ ọ̀rẹ́, I'm a one àbáyọ.
and àmọ́ bá ti máa ṣe. kì í ṣe pé wọ́n wo doing bẹ́ẹ̀ wọ́n wo position of law náà ló mú. ó máa gbọ́n tí mo sọ fún ẹ even kí crime ẹ ṣe lawyer will still look for a way out for you and why did they do that? Number one, they want to see whether wọ́n lè salvage certain things for ẹ but number two ṣùgbọ́n the major thing ni pé owó iṣẹ́ wọn ò gbà. That's what you feel pé ọlọ́run mọ̀ sọ pé actual appeal ni o báwo kò happen àwọn supreme o even there are some cases that mọ̀ pé you may not be able to come out well. They will still want to push you on to sustain you and to make sure money comes in. So to some extent ọlọ́run ló ti fún wọn ṣe bẹ́ẹ̀. So Kanu has the right to say I want this and the court also has the right to tell him why it will be rejected. Fundamental rights ni. ẹ bá ti wọ ẹ̀wọ̀n. ẹ fẹ́ ṣàlàyé. ẹ jẹ́ ṣàlàyé. ẹ mọ̀ pé àwọn kinní kan wà tó ṣe pé olójú tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ nípa àgbèrè á lọ pé Dáfídì wá. tàbí Fẹ́mi Babalọ́lá. tá a bá ń sọ̀rọ̀ nípa kéèyàn lùyàn pàápàá Mósè ẹni tí ó ṣàlàyé ẹ̀wọ̀n ń bí bàbá. ṣùgbọ́n tó bá ṣàgbèrè ni ẹ̀yin náà ṣàlàyé ẹ̀ ń bí. but you're not in prison when you remand. No, but the experience is still there. Okay. Yeah, he's still going to write a book. He saw it all. Yeah. I came, I saw, and I conquer. ó yẹ kí wọn náà lẹ́sìpẹ̀rẹ̀. ẹ jẹ́ ká wo fídíò yẹn. àti ìṣetán ẹ fẹ́ fún wa ní detail. the only right tẹ́lẹ̀wọ̀n ní ni láti appeal judgement. ó tán. ẹ mọ̀ gbé mi bí ẹ gbé mi bí it doesn't have that right. ní Nàìjíríà. you appeal judgement. ní ẹ máa appeal judgement. judgement ló yà máa appeal. ó tó ń dúró de ganan sọ ní Nàìjíríà kò lè jẹ́ bẹ́ẹ̀ ní gbogbo àgbáyé. ẹ lọ bẹ̀ náà kò lè jẹ́ bẹ́ẹ̀. ẹ lọ bẹ̀ náà. why is it that tán bá mú àwọn èèyàn mo ti gbọ́ situation tán ti mú Nàìjíríà rí tó sọ pé òun prefer àbí tán fi sí why. no òun ló prefer ẹ tó bá ṣe pé ibi tó burú ni yóò lóun prefer. máa gbọ́ according to his crime ni pẹ́pẹ́sẹ̀ tó ṣẹ́gun terrorism ibi tí wọ́n gbé sí lẹ́yìn ẹ̀ kò ní mọ̀. rehabilitation center lọ yẹn ibi killing center ni nǹkan tí mo sọ ó dẹ̀ yẹ kí Nàìjíríà lè change kó nù nǹkan báyìí ibi tí mo ń dúró de gan ni ẹ̀ Nigeria's government supposed to. do you know correctional center tá a pè farabalẹ̀ Fẹ́mi do you know the word prison the prison means sending people to prison is to punish them number one punishment ni the first thing. mo gbọ́ láti lè change ni o. máa farabalẹ̀ punishment ni the first thing second thing tàwọn rò ní pé reformation. Do you understand àwọn kan wà tán fún ní many years life imprisonment tán fún ní death row ṣé n gbọ́ tí mo sọ fún ẹ when they were given ibi prison tí wọ́n gbé wọn lọ is to serve a punishment ọ̀nà ìfisọ́ pẹ̀lú pé ibi tẹ́tí ń lagi oní ẹgbẹ́ with hard labour wọ́n yóò kí n gbọ́ wọ́n ní with hard labour. ṣùgbọ́n yẹ pé gbogbo ẹ̀ náà láti lè jẹ́ kẹ́ni yẹn fit back into the society. olójú àwọn tó máa fẹ́ kó fit back not all of them. except early criminals. ẹ̀tọ́ dájọ́ kú fún sọ fẹ́ kó fit back ni àwọn early criminals. ẹ̀tọ́ fún lẹ́wọ̀n gbére. sọ fẹ́ kó fit back not all of them. ẹ náà mo sọ pé àwọn irú àwọn yẹn yàtọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé tẹ́ bá mú yẹn lọ correctional center tẹ́ pé ni pé so wọ́n ṣe ń kọjí sí wọ́n ṣe ń ṣe exam nù bẹ́ẹ̀ tó ń dẹ̀ wọ́n lè ṣe máa gbọ́ fẹ́ mi. Paulo Rossi ṣe àpẹnu bí wọ́n ti mú un tó ń gbá bọ̀. ẹsẹ̀ wo ni Paulo Rossi ṣe. ó jalè. ó jalè so ó jalè yẹn mi pé kò ní jáde lẹ́wọ̀n mọ̀. ó ní opportunity láti grow now. ó dẹ̀ gbá bọ̀ and he brought golden. pírẹ́tì ẹ̀sùn jiyàn pásítọ̀ ṣàlàyé fún mi pé bẹ́sẹ̀ bá ṣe tó ni. mo wà kì í ṣe pé èmi fẹ́ kí ti Nàìjíríà náà kó ṣe mélòó ni wọ́n ti jáde tó. A boy murdered his classmate in United States of America and the judge gave him 20 years imprisonment. Okay. But he was smiling when the judge gave him that years. In few minutes time, when the judge noticed his reaction, he immediately added another 37 years to his sentence. This is a proof that your action and reaction in front of the judge is very important. Very important, very key. ẹmọ tí mo tún rí inú ọ̀rọ̀ tẹ̀sán honestly ó tọ́ ni pé they are lord níbi tán wà. They can wọ́n lè make or ma ayé yẹn wọ́n lè make or ma destiny yẹn ẹ wo orun kan bẹ́ẹ̀. ní ọ̀dọ̀ ní court kò sí vow tí ẹ fi bí òkèlè tí vow àmọ́ ẹ ló fẹ́ change ẹ kò sí vow ní court o tí ẹ mọ̀ pa bọ́ọ̀lù mọ́ VAR. ok tí wọ́n fi máa ń wo bọ́ọ̀lù. tí wọ́n ní penalty ni tí ó dẹ̀ ní penalty kọ́. tá bá padà lọ wo kíní yẹn padà jọ ẹ̀rọ wọn ní court no. ó àpìlì ni o ó àpìlì ni o. àṣé bí ọmọ yẹn nírẹ̀ níjà náà tó fi 30 kíní kan ayé ìgbésí ayé rẹ̀ no prison yẹn which I think is wrong. ọ̀túngbọ́sọ is wrong. I think is wrong. irú ètí yẹn ṣe tó ń bú jọ́ọ̀jì. The judge has already during the judgment pronouncement said because of the nature of crime as a terrorist and for security reasons
He should be kept in Sokoto, and going to the say judge is in line as who made the judgment is he could rescind the decision to a closer and accessible prison. Well, he jumped bail once and instigated jailbreak. So the judge was acting discretionary about his precedence. a ti mọ ibi tí àwọn stéètì kọ̀ọ̀kan kan tán wà fún. Yes. ẹni títí ẹ bá ti tán láyé tó yẹ pé wọ́n mọ̀ pé kò lè ronú mọ́ àwọn náà ń gbé Sókótó. Comrade ẹni lẹ wọn. àmì o Ọlọ́run. èmi náà ò ní lọ o. àmì o pásítọ̀ gbogbo ẹni tẹ́ gbọ́ ẹ̀yin náà ò ní dèrò ẹ̀wọ̀n. pásítọ̀ ẹ̀yin náà ò ní lọ o. àmì o gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yin náà ò ní lọ ẹ̀wọ̀n. àmì o. lẹ́nu ọ̀nà ẹ̀wọ̀n wọ́n change bàtà yín wọ́n fún yín ní bathroom slippers wọ́n mú yín wọnú ilé kan wọ́n take record yín wọ́n take photo yín ẹ̀ẹ́tẹ̀ka àti ẹlẹ́wọ̀n àti awaiting trial ni wọ́n ní aṣọ wọn yàtọ̀ ni àti ATM la awaiting trial wọ́n láṣọ ẹlẹ́wọ̀n gangan tí wọ́n ti dájọ́ fún àwọn náà láṣọ aṣọ tí wọ́n ní blue aṣọ wọn yàtọ̀ ní níbi tí wọ́n bá ti ní aṣọ. Mo rántí pé ní 2017 tá a lọ ọmọ obìnrin lára wa tó lọ wọ́n ráṣọ fún òun wọṣọ àwa tó kù àwọ̀ wọṣọ wọ́n ráṣọ fún wa àtẹlẹ́wọ̀n àtàwaiting trial ló ní nọ́mbà tí wọ́n máa fún wọn tí wọ́n fi máa ń pè wọ́n. Statement tí wọ́n dẹ̀ sọ tán bá fẹ́ kó yẹn wọnú ilé ni pé ẹ káàbọ̀ o lónìí nítorí ọjẹ́ wọn kò ní ojókòó lẹ́lẹ̀ wọ́n á jẹ́ kó o mọ̀ pé ò jẹ́ nǹkan kan mọ́ wọ́n á ní ojókòó lẹ́lẹ̀ tán bá fún ẹ ní ọ̀nà kan tẹ́lẹ̀ tí ojókòó lẹ́lẹ̀ personal discretion wọn náà lò fún ẹ wọ́n á wá sọ language kan pé lónìí o your right is withdrawn your freedom is withdrawn níbi ìgbà tó bá wù wá ìlà ni o sùn ìgbà tó bá wù wá là ni o jí ìgbà tó bá wù wá là fún ọ lóúnjẹ ìgbà tó bá wù wá là ṣílẹ̀kùn fún ọkọ bọ́ọ̀tà o ò ní right àti ṣe tó wù ọmọ látòní lọ o bí wọ́n ṣe máa kó adìẹ wọlé bójú bá fẹ́ rọ̀ ni wọ́n sáré máa tilẹ̀kùn ni wọ́n sáré máa tilẹ̀kùn mẹ́lẹ́wọ̀n bójú bá sùn wọ́n bá sí wọ́n lẹ̀ láago kan àárọ̀ aláago méjì àárọ̀ aago mẹ́jọ àárọ̀ tójò bá sú láago mẹ́jọ ọkọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìgbà náà wọ́n kó wọn wọlé padà kíákíá ni wọ́n kó wọn wọlé o ò lè jẹun tó wù ọ́ iná pè lẹ́wà aráṣàn o ò sì lè sun bí tó wù ọ́ mo ti mọ̀ ìgbà tí mò ń sùn lọ́wọ́ tí mi ò sùn mọ́jú tí mò ń sùn lọ́wọ́ àárọ̀ tí wọ́n wá kànlẹ̀kùn mo wá ń sọ fáwọn tá a jọ wà ń bẹ̀ ńgbà náà ní 2017 yẹn pé ṣé tí wọ́n ti sọ kán jẹ́ ẹ̀sùn láwọn lé kán jẹ́ ẹ̀sùn lẹ́wọ̀n ẹ̀sìn lẹ́yìn ìgbà tó bá wù wọ́n lè wá bá àwọn wọ́dà yẹn wọ́n kàn lè wá bá mi sọ̀rọ̀ tí ò ní túmọ̀ wọ́n kàn lè mọ̀ fọ̀rọ̀ wá mi lẹ́nu wò wọ́n kàn lè mọ̀ bí mí léèrè oríṣiríṣi mo gbọ́dọ̀ dìde kí n dá wọn lóhùn náà ni because àwọn ni lọ́ọ̀dù wa ń bẹ̀ yẹn níta bá sọ ni ẹ rí i pé nígbà tí wọ́n bá fẹ́ túyàn lẹ̀ tí wọ́n bá fẹ́ fún wọn ní ìdáríjì tí wọ́n máa fún wọn yẹn wọ́n á ní kí àwọn tó wà lẹ́wọ̀n tí ń sọ wọn wọ́n á ní kán kọ report lórí wọn pé báwo ni ìwà wọn attitude wọn ǹjọ́ change ǹjọ́ say anything kò sí adájọ́ tí Nnamdi Kanu ọlọ́wájú ẹ̀ pẹ̀lú attitude ẹ̀ tó máa rí àánú tí ó bójú àánú wò torí nǹkan tó ti ṣe kò dẹ̀ sí ẹni tí ó wà nípò tí ń darí ìlú lọ́wọ́ tọkàn rẹ̀ ó balẹ̀ lórí ìwà àti ṣe Nnamdi Kanu lórí ọ̀rọ̀ tí ń béèrè fún ìyá máa béèrè nǹkan pẹ̀lú ìwọ ìjọmọlúàbí ẹ wá má gbàgbé o àwọn lọ́ọ̀yà tí wọ́n bá ń ṣẹjọ́ against èèyàn náà máa fẹ́ provoke èèyàn wọ́n á sọ tí ó bí ọ́nú wọ́n á hùwà kó o lè ṣiṣẹ́ níwájú adájọ́ wọ́n fẹ̀sùn tó ṣe kàn ọ́ bí kò bínú sọ̀rọ̀ kádájọ́ wá rí i pé ló ń bínú báyìí ó lájẹ́ kó o ṣe lóòótọ́ ni so ọlọ́run ò ní jẹ́ ká rẹ́jọ́ o àtẹ̀bí àtarí ọlọ́run má jẹ́ àrẹ́jọ́ o.